ó ń bọ̀ wáyé wọn nígbẹ̀yìn òye wọn tó. sórí ibi tí ẹ ń lọ yìí ilé ọdún tẹ ń lọ wọn gbọ́dọ̀ rí fẹẹ máa sáré kiri o náà ti gbọ́ sọ̀rọ̀ pé wọ́n máa tàn lé. Suraju. rọ́ọ̀bù ẹsẹ̀ wọn ọ̀yà ìwọ bọ́ bí ilé ìlú jẹun padà tó náà ní ọ̀dọ́ náà. má tọ́ o gbọ́dọ̀ tọ́ gbé ilé òsì lẹ́yìn gbèsè lẹ́yìn. Suraju. Suraju. Wọ́n pè ẹ́ látòkè pé kí ni gbogbo kàtàkàtà yìí níbo ló dà. ilé ọdún náà wà nọ. Ilé ọdún lò lọ. ilé ọdún ni. Kò bá jẹ́ ní oṣù. Ṣé tó o bá wá lọ ilé ọdún àbọ̀ lọ ilé ọ̀sẹ̀? Ó ti gbàgbé coronavirus. Wo àwọn ọmọ bó ṣe sí wọn bí ẹja sardine. Jókòó dáadáa má ọjà ọdẹ. Ṣé social distancing tí àwọn NDDC ní ká máa observe ẹ̀ báyìí lórí pátákó. Bàbá. Madam. Sẹ́ẹ̀rì o, ìbẹ̀rẹ̀ yín dá o. Ibi tẹ́ ẹ̀ parí ẹ̀ sí o, tí ò tiẹ̀ bá lára mu. Ẹ wọ́n sọ ẹni pẹ́pẹ́sẹ̀ o, kòrólà àti fáírọ́ọ̀sì. Coronavirus. Ṣé àwọn tá à ti ra kòrólà àti ra Toyota? Ẹ sọ̀rọ̀ kòrólà, ẹ wá tún dá ọkọ̀ Fásilẹ́kì lẹ́gbẹ̀ẹ́. wo. Yes, ẹjọ́ ẹ bá mi gbé lè dá. Má fọwọ́ kàn mí. Sọ sanitize ọwọ́ yẹn. Right? èmi ní ṣe mo wà mọ sáàsì tẹ̀lé ìmọ̀ fọwọ́ ẹ tún wá fẹ́ sọ ní lágbájá ẹ tún ní ìmọ̀ fọwọ́. Ignorance is a fọwọ́ mú kí ni dáadáa. Rájù listen. Mi ò tiẹ̀ bá ẹni pọ́sítọ̀ sórí àwọn ọjọ́ ọ̀la wa yìí. Má pàjẹ́ àwọn pọ́sítọ̀ problem. Àwọn ọjọ́ ọ̀la wa yìí. Àwọn ni ọ̀rọ̀ wọn jẹ mí lógún. Irú nuisance wo ni ẹni lé láti ọba àti ìdánwò gbélé síkírà ní jẹ́ ọ̀jẹ̀ ló ń tọ̀ sí. ọ̀rọ̀ yín ò ní. ilé ọdún tí wọ́n lọ yìí tààrí ẹ̀ kó ṣiṣẹ́ tààrí ẹ̀ kó ṣiṣẹ́. Wọ́n máa ṣe contact tracing. Wọ́n á tún wá gbé bàwá yìí náà bí ẹ ti máa kó coronavirus wá. Sórí àwọn ọmọdé yìí, ó yẹ kó fi àlàfo bí wọ́n mìtà sáàrin wọn lórí tata. ẹ wá gbà mí ni kí ni ó wà kí ni ó dá kí ni ó dé mi àti nose cover. láì sí lágbájá sáwọn ọmọ mi débi lágbájá ni ẹ wá gbà mí. Ìyàwó ẹ̀ náà tó pè tó jẹ́ nísà. Òun náà ló ní. síkírà ló mọ rẹ̀ síkírà ló mọ rẹ̀. màsúù ló yí sí bọ́ọ̀sì ọmọ bàyàwó mi ló kọjá. Mo máa sọ fún bàbá ìmàsí. bàbá kiri kọrí sí. Ó má jẹ́ kẹ́ wọlé ìpadà torí ẹ máa kó coronavirus ràn wá. Ẹ wò 1, 2, 3, 4, 5, 6, 7 àwọn méjì lórí tata. Wọ́n láwọn ń lọ sí ìlú àbílẹ̀ ọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́. oṣù méjì ni wọ́n lò níbi ọdún tí Má mo lọ. tiẹ̀ wá mọ́. màá bọ́ mú ẹran bọ̀. Ìrájú mi ò ní jẹ́ràn ẹ̀. ẹran kún ní. Ẹran corona. ẹran kọ̀ọ̀kan. God forbid. òwúkọ́ tó lẹ́kọ̀ọ́ lábẹ́ yìí iná ni wọ́n pa. God forbid. Ẹyin ọmọ. àti gọ́ọ̀dù. Náà put you go. Ẹ má dé sí bímọ. Àwa ò lè kó coronavirus. Ẹ lo nose mask. Ẹ lo hand sanitizer ẹ fọwọ́ yín. Ẹ tún ṣe social distancing. Ẹ kóra yín sórí tata kùkù. Ẹ lẹ́hìn lọ ilé ọdún. Ilé ọdún kọ́ ilé oṣù ni. Bóyá ilé ọ̀sẹ̀ gan ni. Landlord, you must eject them from this house. They must not come back here. We don't want coronavirus. Bye bye. Ọlọ́run á ṣe ìrìnàjò yín. Á ṣe láyọ̀. ó ń bọ̀ wáyé wọn nígbẹ̀yìn òye wọn tó.